gbogbo wa pé àkàlẹ́ o àkúrọ̀lẹ́ àkàsán ẹ̀káàárọ̀ ẹ̀kú àfẹ̀júmọ́ ibikíbi tẹ́ bá ti ń gbọ́ mi káàkiri àgbáláyé. Mo fẹ́ sọ̀rọ̀ sí ìgùfẹ̀ kan tí ó ń lọ lórí social media nípa Mr. Toilet l'Ógbómọ̀ṣọ́. Ó gùfẹ̀ wípé àwọn Kristẹni l'Ógbómọ̀ṣọ́ ni wọ́n ń da mùsùlùmí láàmú. Ìbéèrè àkọ́kọ́ tí mo fẹ́ bi, tó bá jọmọ ọkọ ni tí èso ọmọ àlélé ayé lára, ó yẹ kó lè dárúkọ pé lágbájá ló ń da mùsùlùmí láàmú, lágbájá ló ń pín mùsùlùmí sí méjì. Ṣùgbọ́n tí ò bá ti lè dárúkọ, á jẹ́ pé kò ní courage tó lóun ní. Ìlú Ògbómọ̀ṣọ́ gẹ́gẹ́ bí gbogbo èèyàn ṣe mọ̀, ìlú tó fẹ́ràn àlàáfíà ní ìlú Ògbómọ̀ṣọ́. Bá ṣe ní Kristẹni ní family house bàbá tèmi, la ní mùsùlùmí, la ní ẹlẹ́sìn àbáláyé, à ń fẹ́ra wa, a jọ ń ṣàṣepọ̀. Látijọ́ tí Taliat tó ti wá sí Ògbómọ̀ṣọ́ ní wàhálà tí ń ṣẹlẹ̀ l'Ógbómọ̀ṣọ́ lórí ọ̀rọ̀ ẹ̀sìn. Ó ní mùsùlùmí ò gbọdọ̀ bá Kristẹni ṣe, pé ẹni tó bá ti jẹun nílé Kristẹni kéfíárì ni. Ṣé ó fẹ́ dá ogúnlẹ̀ ní ìlú Ògbómọ̀ṣọ́ ni? Ó ń sọ ní mọ́ṣáláṣí lánàá wípé àwọn Kristẹni ni wọ́n ń pín mùsùlùmí sí méjì. Ṣé ó ń pilẹ̀ ogun ni àbí kí ni? In an ideal society, àtàná yẹn, if not for we don't have a good governance ní Nàìjíríà, somebody is inciting war and nobody is saying anything till now. Nǹkan tó tiẹ̀ dùn mí jù, òun ni àwọn tá a pè lágbàlagbà nílùú Ògbómọ̀ṣọ́, àwọn bàbá tó fẹ́ jẹ oyè nílùú Ògbómọ̀ṣọ́, wọ́n wà lábẹ́ irú sermon bẹ́ẹ̀ yẹn, wọn ò dẹ̀ lè caution ẹ̀. Èèyàn ń pilẹ̀ ogun, ó fẹ́ fogun túlùú Ògbómọ̀ṣọ́, kò lè dùn mí. Àti gbọ́ pé kì í ṣọmọlé ayé lára, bóyá polythene bag àbí Ghana must go ló fi gbẹ́rù wá s'Ógbómọ̀ṣọ́. Tógun bá ṣẹlẹ̀ l'Ógbómọ̀ṣọ́, kò ní anything láti lose. Ẹ̀bẹ̀ ni mo fẹ́ bẹ̀ gbogbo wa nílùú Ògbómọ̀ṣọ́, pàápàá jùlọ àwa mùsùlùmí òdodo. Èmi nígbàgbọ́ pé orí àwọn mùsùlùmí Ògbómọ̀ṣọ́ pé ẹ jẹ́ á pe Tọ́líà kábàá níwọ̀, kó má da ogun sílẹ̀ ní ìlú Ògbómọ̀ṣọ́. Ẹ̀rù ogun ò bá wọn àwa Kristẹni o, àwọn ẹlẹ́sìn àbáláyé ẹ̀rù ogun ò bá wọn o. Kó má ròyìn pé àwọn lè threaten anybody nílùú Ògbómọ̀ṣọ́. Kó tètè pé kó bá níwọ̀, because ó ń pilẹ̀ ogun